The first man that shot home video, his name is Ade Ajiboye Big Abbas. Oh wow. The first Nigerian, he's alive. Ade Ajiboye, first home video in this country. Mo kí gbogbo àwọn bá ti gbé tí owó mi àbí tá gbé tí ń gbọ́ mi. Àwíṣẹ́ Sunday Agbaje Jagilẹ́gbò ló kọ tèmi jẹ́. Àwíṣẹ́ Tagere yìí kàkà fún pèdèpèdè. Ọmọ olóyìnbó ọ̀gángan mọ́ tí ó dúdú wa. Ẹ bá mi ṣe nǹkan kan tó pẹ́ máa ń ṣe tí mo ń bẹ̀yìn fún torí Ọlọ́run, mo bẹ̀yìn ni, mo bẹ̀yìn torí Ọlọ́run, ẹ bá mi ṣe, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ̀yìn. Gbogbo ẹ bá ti ń wò tẹ́ ń gbádùn ìkànnì yìí, ẹ máa bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ dẹ̀ bá mi subscribe sórí YouTube channel ti Dingy Oòduà TV. Ẹ dákun torí Ọlọ́run. Tọ́ọ̀bù la lọ tó pàfẹ́ gbà àkókò yìí. Nínú dáàsọ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn nípa ti Adé sọ nípa pé wọ́n fọwọ́ gbáyà dẹ̀ pé Ade Ajiboye Big Abbas bóun ló kọ́ ṣe sinimá àgbéléwò Yorùbá àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwa náà ò fẹ́ kí ó rà pé à ń gbé olóore fún ẹlòmíì. Fún ìdí èyí à ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ wádìí pé ká lè rí kò mú òkun yọ jáde, ká lè rí òótọ́ ọbẹ̀ jáde. Pápá àwọn tó pá wá béèrè lọ́wọ́ Yẹmí Ṣọ́ládé. Wọ́n máa béèrè láti kan lè mọ̀ nǹkan nípa wáyé ká tó sì wọ́n lọ́nà. Àwọn rí pé bóyá ìṣìnà ní o, bóyá nǹkan tí Yẹmí Ṣọ́ládé ẹ̀mọ́ lóòótọ́ nù, a ṣe wá ṣe ìwádìí. Nínú ìwádìí wa àgbéra àwádìí pé ta ló kọ́ ṣe sinimá àgbéléwò àkọ́kọ́. Nínú ìbéèrè tá a jù síta, èyí tó wọlé jù nínú rẹ̀ ni pé Àlàdé Arómiré jù. Àánú ò tí ì gbàgbọ́. Àwọn kan wájú pé ẹnìkan bẹ tó ń pè ní Táyé Arógunmátìdí pé òun ní ká wá pé ó mọ̀ nípa bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ gangan. A gbìyànjú a lọ sí ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ọ̀gá ìlú àgbà òṣèré ni ó sọ púpọ̀ nínú ìtàn eré orí ìtàgé fún wa. Àwọn sí ìlú Adó Èkìtì ló wá yànnàná gbogbo ẹ̀ fún wa dáadáa, tó sọ ọjọ́ tí wọ́n ṣe sinimá náà, oṣù tí wọ́n ṣe, ọdún tí wọ́n ṣe, ohun tó fa sábàbí tó fi ṣe sinimá àgbéléwò àkọ́kọ́ tó jẹ́ kó yé wa pé sinimá onírìí tí àwọn bàbá Ògúndé, àwọn bàbá Ògúngbè, àwọn bàbá Sàlá olóòrùn àwọn èèyàn mọ́, ṣùgbọ́n Àlàdé Arómiré ló kọ́kọ́ jẹ́ kí àwọn èèyàn mọ ìtumọ̀ nǹkan tó pè ní home video ní ilẹ̀ Yorùbá ní pàápàá. Kódà tún sọ nípa ti àwọn Ìgbò, ó ní nẹ́ẹ̀kì ló kọ́ bẹ̀, ó ní nẹ́ẹ̀kì ó sọ ẹgbẹ́ má jẹun rojọ́ jù tó pé kó dà pé èmi ló yẹ gbọ́n. Ohun táwọn ń ṣe kípa fi ń tàbùkù ẹnìkẹ́ni o, àtàbùkù Yẹmí Ṣọ́ládé, ṣùgbọ́n àkànná sọ pé a fẹ́ mú òótọ́ jáde ń bẹ̀ ni. Àpò téèyàn bá wádìí dáadáa kó má fọwọ́ sọ̀yà sí, àní fọwọ́ sọ̀yà pé àwádìí a sì lọ sọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́ pé wọ́n ní òun ló ya sinimá àkọ́kọ́ tí wọ́n pè ní Ẹkùn. Ìlú wọn ti yà wọ́n ní ìpínlẹ̀ Oǹdó ni, ìlú tó ti yà náà pè ní ìlú Ìsìnìgbò ní ìjọba ìbílẹ̀ Àríwá ti Àkúrẹ́. Ẹ má jẹ́ rojọ́ jìnnà, ẹ jẹ́ kí n dọ́dọ̀ ààrẹ akọgun Táyé Arógunmátìdí nílùú Adó Èkìtì kó bá a sọ̀rọ̀. It was just an experiment that was carried out by the likes of Muyideen Alade Arómiré. May so continue to rest in peace. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín dáadáa. Kí lorúkọ yín, báwo gan-an ni ẹ ṣe jẹ́, iṣẹ́ wo ni ẹ ń ṣe? Orúkọ mi ni ààrẹ akọgun Táyé Arógunmátìdí. Mo jẹ́ òṣèré orí ìtàgé lákọ̀ọ́kọ́. Mo jẹ́ àbẹ̀nàjàwòrán. Mo ń darí eré fíìmù orí ìtàgé. Mo tún jẹ́ akọ̀tàn àti agbódegbà tí wọ́n pè ní community mobilizer. Ìbéèrè tí a fẹ́ bí ti di ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn káàkiri. Sinimá àkọ́kọ́ tó jẹ́ sinimá àgbéléwò ní Yorùbá, ta ló ṣe, ibo ni wọ́n ti ṣe, ọdún wo ni wọ́n ṣe, ẹ jẹ́ á mọ̀. Ṣé Ẹkùn ni táìtù sinimá àgbéléwò àkọ́kọ́ tí gbogbo ayé mọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. A ya àwòrán sinimá yìí ní ìlú Ìsìnìgbò ní agbègbè Àkúrẹ́ tí wọ́n ń pè ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi tí mo dúró níwájú ní Táyé Arógunmátìdí ní aya sinimá náà. Bánà Kúnlé Adégbìtẹ́ ó jẹ́ ọmọ iṣẹ́ fún mi nígbà náà. Lánre Abẹ Lánre Bíọ́dún Lánre òun yẹn yí PA Arómiré nígbà náà lọ́hùn. Ẹni tó ń pè ní Ade Ajiboye ọ̀rẹ́ mi ni, ó sì mọ̀ mí dáadáa. Àwọn òkọ́kọ́ mọ̀ ní kámẹ́rámà àdúgbò pẹ̀lúsà wọ́n mo gbọ́ pé ó ń ṣe pé òun ya ṣọ́nṣọ́ méjì. Ṣọ́nṣọ́ méjì yẹn mọ́ ẹbí lérè pé ọdún wọn ló yá. Nítorí fíìmù
Àlàdé tá à ń sọ yìí ó ní ìdí abá tí ọ̀rọ̀ fídíò àgbéléwò tó fi wáyé tí ẹ bá lè gbà mí láyè kí n sọ 1988 ní September 1988 ni ọ̀rọ̀ fíìmù àgbéléwò yìí wáyé. Àlàdé Arómiré ó wá bá mi ní ìlú Àkúrẹ́ ní August 1988 torí pé èmi ni ayàwòrán nínú òṣèré orí ìtàgé àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń ya fíìmù títí tí ó ṣiṣẹ́ ní tẹlifíṣọ̀n station kankan nígbà náà tí mo jẹ́ independent cameraman. Orúkọ kọ́mpìnì mi ní Taimansi Cinevision tí mo sì wà ní Àkúrẹ́ ní ìgbà náà. Náà nígbà tó di August 1988 yìí Àlàdé Arómiré ó ní kí n jàjà ká lọ Èkó ó mú mi lọ Èkó Adésílẹ̀ ní number 4 Wahabi Street ní Post Office Road ní Mushin. Ó wá di wọlé ọjọ́ yẹn kò kọ́kọ́ sọ nǹkan tí abẹ́lẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ tí àmì kí n tẹ̀lé òun Èkó mo tẹ̀lé lọ. Nígbà tó di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ní kan bí around 4 to 5 ìrọ̀lẹ́ ó ní mi lọ sí Jẹ̀bákọ́ cinema ní Díòrò ní Mushin. Ó ní ká lọ wo fíìmù àwọn òyìnbó fíìmù India la wò lọ́jọ́ náà. Nígbà tí a wo fíìmù yẹn tán ó wá ní àwọn èèyàn tí wá jáde mọ́ṣẹ́ wá jáde ẹni tó jẹ́ projectionist fíìmù ní cinema hall yẹn ó wá pé jọ̀ọ́ rẹ̀ pé òun fẹ́ kó mú kẹ́sẹ̀tì fíìmù tí a wò yẹn wá ó wá mú fíìmù tẹ̀hẹ́rítẹ̀rí fíìmù India alájá tó ń sọkún yẹn òun náà tó lọ́jọ́ yẹn ó wá ní kí mo wò rẹ̀ arógun má ti di mo ní ẹ̀yin ọmọ Èkó mọ́ṣẹ́ dé nìyẹn bá mo ṣe máa ń nǹkan tí mo wò lára ògiri mo ní this is cellular film mo ní no ó ní ṣe cellular di o ó wá bẹ́ẹ̀ nìyẹn ìyẹn projectionist yẹn ó fi ní £1 50 kọ́bà méjì ibẹ̀ kó tún kọ́kàn ṣó kìíní yẹn fún wa kárí níbẹ̀ ló ń já ó wá mú àgòkè lọ níbi tó ti project fíìmù yẹn ìgbà tó mú mi gòkè wọ́n ṣó kìíní yẹn àárí àwòrán a sì ń gbọ́ ohùn ó wá ní kó yọ yellow composite cord tó jẹ́ fídíò tí wọ́n fi ríran lára ògiri ó ní kó yọ lára device yẹn wọ́n yọ àárín kankan lára ògiri mọ́ ó ní kó túbọ̀ padà ó túbọ̀ padà composite cord tó jẹ́ red and white audio ó ní kó yọ ó yọ àtúgbọ̀n kankan mọ́ ó ní kó túbọ̀ padà nígbà tó túbọ̀ padà ó wá ní kó pa ó wá ní kó ṣí ibi tí wọ́n gbé kíní yẹn sí nígbà tó wá ṣí àwa rí i pé kíní yẹn wọ́n kọ fídíò projector sí olójú mẹ́ta then cassette recorder and player tí wọ́n fi ń play cassette yẹn ó ní kó ṣí níbi tí wọ́n dé sí wọ́n ṣí níbi tí wọ́n dé sí ó wá ní kó eject ẹ̀ ó wá eject ó wá ní ìtìmọ̀wò nìyí ó ní gangan tó ń pè mí wá fún mi yẹn ó wá ṣe àlàyé fún mi pé òun lòun bá ẹni tí ó ní cinema house yẹn òun bá rakini yẹn rárá ti Germany pé òun ní opportunity láti bá àwọn company kan ṣiṣẹ́ ní Èkó ní ìgbà yẹn mo ti gbàgbé orúkọ àwọn company yẹn documentary ló máa ń ṣe pẹ̀lú commercial ó ní òun fortunate láti bá wọn lọ sí Germany fún film exhibition ó ní ní exhibition yẹn ni wọ́n ti display àwọn nǹkan kan àwọn device video projector yẹn tó ní wọ́n ní ìjẹ́ nǹkan wà tó lè cut cost nípa ọ̀rọ̀ fíìmù báyìí lè wáyé bó ń ṣe pé sọ́níbi yẹn lórí landline gbàtọ́ ń pé sọ́níbi òun ní ẹni tó ní cinema house yẹn Jẹ̀bákọ́ cinema ní Mushin ó lọ sọ pé òun máa rí nǹkan kan tó lè máa fi show fíìmù yàtọ̀ sí film projector 35 60mm projector tó jẹ́ celluloid tí wọ́n pè ní optical ká máa já fíìmù ká máa ṣe ó lè yan kó ń bẹ̀rẹ̀ iye owó tó ń ta ó wá bẹ̀rẹ̀ ìlànà fóònù ó wá sẹ́ǹdì owó ẹ̀ sí through western wọ́n pè kí ni ẹni western kí ni nígbà yẹn mo ti gbàgbé western kí ni tó ń pè é tí wọ́n fi ń sẹ́ǹdì owó sílùú òyìnbó bó ṣe ra wá lónìí yẹn ó lè wọ́n fẹ́ ká ṣe experiment ní orí ẹ̀ western order gbàtọ́ ṣe experiment ní orí ẹ̀ yẹn experiment wọn fẹ́ ṣe ó ní òun fẹ́ kí àyà sinimá kájà fíìmù tó jẹ́ fídíò rẹ̀ máa fi yá káàdì máa ṣọ́ ẹ̀ káàkiri
wọ́n ní sókè because owó tó fi ń ya sẹ́lúlọ́ọ̀dì ń gbà wọ́n ń ta a can of film stock can kan 10 minutes ní tó jẹ́ 400 feet wọ́n ta ní £2,000 wọ́n dẹ̀ ń ta pound nígbà yẹn ní £5 ní £1 wọ́n dẹ̀ máa ra 52 cans lẹ́yìn ìgbà yẹn ló ṣe máa pa ẹyọ ọkọ. tó ọ̀rọ̀ rẹ o ìpàdé di part 2 tó pé ẹ ti gbọ́ paríparí gbogbo tí Táì Arógunmátìdí kò bá a sọ pàápàá nípa ti Yẹmí Ṣọládé tó sọ ó ní irọ́ ni Yẹmí Ṣọládé ń pa ọ̀ bákan náà ó ní Big Abbas ó ní kò ṣe sinimá àkọ́kọ́ ṣáájú ti olóògbé Àlàdé Arómiré ẹjẹ́ àti pàdé ní part 2 ọ̀rọ̀ yìí ní pé ó ti tú kútúkọ̀ ẹ̀ǹgẹ́ ọ̀rọ̀ sílẹ̀ ní tẹ́kàn ṣe ẹ subscribe sí Dingy Oòduà TV YouTube bákan náà ẹ lọ sórí TikTok wa Àwíṣẹ Sunday Àgbájé ibẹ̀ ní kí ẹ lọ sí kẹ lọ gbádùn ẹ gbogbo ẹ ẹjá pàdé ní part 2. Dingy Oòduà ẹ̀kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Dingy Oòduà àlàyé lóríṣiríṣi níbikíbi ìwé ìròyìn tó bá rí ayé. Dingy Oòduà ní gbogbo ìgbà tí ìwé ìròyìn Dingy Oòduà bá ti ń jáde ló yẹ kó ní tiẹ̀. Àkàyé ni yékéyéké ìwé ìròyìn lédè Yorùbá pọ́nkítí. Dingy Oòduà ìwé ìròyìn Yorùbá àkọ́kọ́ aláwọ̀ lóríṣiríṣi tó dùn wò lójú. The first coloured Yorùbá magazine tó kárí ayé bẹ́ẹ̀ náà ni Dingy Oòduà TV ojú òpó ayélujára tí wọ́n ti ń wò wá kétékété fún ìròyìn amúlùdùn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ tó bá ti jòyè ìwé ìròyìn Dingy Oòduà ìwògbè tó gbogbo ọmọ ẹ̀dá ní kẹ́ ẹ máa kà fún ìpolówó nínú ìwé ìròyìn Dingy Oòduà tàbí Dingy Oòduà TV pé ẹ̀mí ọlá àgbájé art and media production sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032494141 email agbajesunday@gmail.com. Dingy Oòduà ìwògbè ọmọ Oòduà.